ìròyìn tó ń ṣẹlẹ̀ ìròyìn ajá balẹ̀ ẹ jẹ́ ká gbọ́ lọ́dọ̀ Kẹ́mi Bùkọ́lá óyáyáyá. ìròyìn tó ń ṣẹlẹ̀ ìròyìn ajá balẹ̀ ẹ jẹ́ ká gbọ́ lọ́dọ̀ Kẹ́mi Bùkọ́lá. ìròyìn tó ń ilẹ̀ tó ń ilẹ̀ balabala ẹ jẹ́ ká gbọ́ lọ́dọ̀ Kẹ́mi Bùkọ́lá. ìròyìn tó ń ṣẹlẹ̀ ìròyìn ajá balẹ̀ ẹ jẹ́ ká gbọ́ lọ́dọ̀ Kẹ́mi Bùkọ́lá. Clearing and forwarding tí ò ní máa gbowó ẹ̀ tèmi kẹ́kọ̀ọ́ kó sọ́wọ́ orí jìbìtì wọ́n wà nílùú Èkó tó bá wà nílùú Èkó ìwọ ṣàpè nọ́mbà Kẹ́mi Bùkọ́lá ó yáyáyá. ìròyìn tó ń ṣẹlẹ̀ ìròyìn ajá balẹ̀ ẹ jẹ́ ká gbọ́ lọ́dọ̀ Kẹ́mi Bùkọ́lá. lórí social media especially ní YouTube ẹ jẹ́ ká tẹ Kẹ́mi Bùkọ́lá pé nọ́mbà wọn 08021111530 ó yá máa tẹ ọmọ wọn lẹ́kìtì ìkọ́lé lẹ́kìtì èkó sani ó ti gbé pawó ó yáyáyá. ìròyìn tó ń ṣẹlẹ̀ ìròyìn ajá balẹ̀ ẹ jẹ́ ká gbọ́ lọ́dọ̀ Kẹ́mi Bùkọ́lá. ìròyìn tó ń ṣẹlẹ̀ ìròyìn ajá balẹ̀ ẹ jẹ́ ká gbọ́ lọ́dọ̀ Kẹ́mi Bùkọ́lá. máa gbọ́ Kẹ́mi máa bá ṣẹ́ lọ olúwa ti ẹ lẹ́yìn mo ti ń dún o àdúmọ̀ omi ìgbọ́ ẹ omi dèrò ẹ̀yìn láàrin ẹgbẹ́ ìwọ̀n bó ṣe ń ṣe ni kò máa ṣe. torí tó bá ní kí ló lọ nítorí pé ta ló ń mi ìlú títì gan. gbogbo wa la ṣàkọ́ nípa ti Madam Bukky Olúwakẹ́mi. Gbọ́mi ẹ̀yin ò bá mọ kí ló ń hápùn o ẹ̀jọ́ yé wọn ọ̀rá ń dà gan. ẹ polongo lọ́tún ẹ polongo lọ́sì ẹ pariwo. every gentleman lágbàáyé máa ló ń gbọ́rọ̀ ẹ̀ títí tó fi dé orí àwọn pòfẹ́sọ̀ gbogbo ọ̀rọ̀ tí Kẹ́mi sọ máa ló nítumọ̀. ìbò gangan lè yan tiwa tí ó máa lẹ́lẹ́gbẹ́ o. a ní ẹni ò bá mọ kí ló ń hápùn o ẹ̀jẹ̀ kò lọ sí YouTube ẹ polongo lọ́tún ẹ polongo lọ́sì ẹ pariwo. ẹ̀yin tèmi báwo ni o ṣe wà lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣe wà ẹ̀yin tèmi báwo ni ẹ̀yin tèmi ẹ kú sí mi ẹ̀ní o ṣe dáadáa ni mo bá yín a kú sí mi aládùn tèmi ògùn wa máa búyọ ilé wa máa dùn ayọ̀ wa máa kún àní ṣubú dànù ẹnẹ́nẹ́ni ò ní gbà ṣe wá ṣe orúkọ tèmi ò yí padà Kẹ́mi Bùkọ́lá ni orúkọ tèmi ń jẹ́ adẹ̀kú ìsinmi èní o ọ̀rọ̀ mi ò ní pọ̀ lénìí lórí àwọn nǹkan tó ń lọ ni àmọ́ ká tó máa lọ ẹ̀yin tèmi ẹ jẹ́ ká polówó ọjà fún yín fẹ́rẹ́fẹ́ gẹ́gẹ́ fún ẹ̀yin tí ẹ ń béèrè tọ́kì tọ̀ báyìí a ti ní lóríṣiríṣi eléyìí bó ṣe wà yìí ní sí pọ́pù ni eléyìí pọ́pù ni kí n polówó ẹ̀ fún yín eléyìí bíláàkì lòun eléyìí ṣé green la máa pè lè ṣá bí blue ni ṣá blue kò jọ green lélẹ̀ ẹ wò lóríṣiríṣi ló ti wà nílẹ̀ then eléyìí náà black ni ṣùgbọ́n òun tún yàtọ̀ sí black eléyìí ọgbọ́n yẹn ṣe lè ẹ rí pé òun tún yàtọ̀ ẹ wo bí butterfly náà fi ṣe àwọn kìíní tóònù eléyìí ní ti bí green ló ṣe fẹ́ rí kò jọ green kò jọ ash colour ash colour tó lóríṣiríṣi ẹ̀ ti wà ẹ pè Kẹ́mi Bùkọ́lá o fún àwọn tọ́kítọ̀ báyìí o fún ẹ̀yin tí ẹ ń béèrè àwọn ilé ìta ní tẹ́lẹ̀ gbogbo ẹ ti tán àwọn míì tún leléyìí tó ilé náà dẹ̀ fún àyè ṣẹ́rí gbogbo ẹ̀ ló yàtọ̀ síra wọn ìdẹ́wò ilé náà tọ́kì gbogbo wọn a náà oríṣiríṣi o
lágbára Ọlọ́run gbogbo ẹ̀ tó bá máa yá gbogbo ẹ̀ máa rí lọ́fẹ̀ẹ́ lófò òwúlé. So a dẹ̀ ní àwọn aṣọ lóríṣiríṣi, a ní àwọn ẹ wo Kampala lè ní ìsìn lára ọjà tuntun ni, ṣé rí bó ṣe rí, oríṣiríṣi kọ́lọ̀ la ní o. Ẹ bá tẹ̀ rí ìsàlẹ̀, ó ní wọ́n ṣe ìsàlẹ̀ yẹn fine gan. Bí a ti bá máa tún padà wá ṣe show, mo lè ṣe show lẹ́nu tí àyè bá wà lọ́wọ́ alẹ́ yẹn, màá wọ kọ́lọ̀ mi. Ìsàlẹ̀ yẹn níbi ìsàlẹ̀ iwájú yẹn open ni wọ́n open ẹ̀ níbi ìsàlẹ̀, so ó fine gan. Ẹ bá ti rí ó fine gan, style yẹn fine, simple ni but ó fine. A dẹ̀ láwọn Mali Kampala lóríṣiríṣi, a ní àwọn Mali Kampala, a ló ní 65,000, a dẹ̀ ló ní 45, a ló ní 60,000, a ló ní 45. Àwọn ilé èdè ní 30,000 ni wọ́n. Ẹ bá máa ra mẹ́ta máa fún yín ní 80,000. Àwọn tó kóṣẹ́ sí ni tó jẹ́ ti Kampala tiwantiwa náà, o ní 35,000 tá a kóṣẹ́ sí, o ní 35,000, a máa ta mẹ́ta fún yín ní 95,000. A dẹ̀ láwọn jewelries, kò mí kí n polówó jewelries lénìí. Jewelries tẹ́ pé ṣé àwọn bó ti polówó jewelries lóríṣiríṣi, àwọn ilé tẹ́ pé ó tún jẹ́ ọjà tuntun wà lọ́wọ́ mi, bọ̀ mi ààyè ò sí lénìí láti polówó àwọn ọjà yẹn. Àwọn yẹn náà wà. A dẹ̀ ní àwọn lace tá a tún ṣẹ̀ tún rán náà wà. Àwọn dry lace tá a kóṣẹ́ sí náà, gbogbo ẹ̀ ló wà lágbára lọ́wọ́ Ọlọ́run, gbogbo wa máa búyọ. Ọjà wà nílẹ̀, ilé tẹ́ bá fẹ́ ń bẹ̀ ni kí ẹ pè mí. Àwọn tọ̀ báyìí yàtọ̀ sí àwọn ilé, a ní àwọn ọjà tuntun tẹ́ pé ní tí polówó lówó ẹ̀rí lórí òtù yìí. Tẹ́ bá nífẹ̀ẹ́ sí ẹ pè mí 08022111530. Tí ẹ bá dẹ̀ nǹkan bá ń ṣe lágbo ara tẹ́ nídìí àgbo, ẹ pè Kẹ́mi Bùkọ́lá. Bẹ́ẹ̀ ni káyámátá wà, a láwọn ìlẹ̀kẹ̀ lóríṣiríṣi, ẹ pè Kẹ́mi Bùkọ́lá. Nǹkan tẹ́ bá fẹ́ nípa káyámátá ẹ̀mọ̀, káyámátá ní èdè Haúsá, wọ́n máa èdè Yorùbá, káyámátá yẹn ó já sí ìtumọ̀ ẹ̀ ní pé ẹrù obìnrin. Nǹkan tẹ́ bá nídìí nípa gbogbo ẹ̀ pátá, ẹ ṣáà pè mí. So orí wa kò ní gbàbọ̀dé, gbogbo wa máa búyọ. Gbogbo àwọn ọjà yìí ló wà nílẹ̀ pátápátá, ẹ pè Kẹ́mi Bùkọ́lá. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lénìí ò ní pẹ́. Wo gèlè tó wà lórí mi, ẹ wí pé aṣọ yẹ́lò ni mo wọ̀ sí. Ẹ bá ní green colour lẹ́mọ̀, oríṣiríṣi ló bá mu. Wá dẹ̀ ní voile lace tó jẹ́ yẹ́lò báyìí tá àti ràn. A dẹ̀ ní oríṣiríṣi colours aṣọ tá àti ràn ló wà tó lè bá gèlè mu. A dẹ̀ ní àwọn oríṣiríṣi gèlè tẹ́ pé ó wà lọ́wọ́ tẹ́pá àti eléyìí ní ìsìn àti ready made ní àti bá yín wé sílẹ̀. A ní kọ́lọ̀ oríṣiríṣi tẹ́ bá fẹ́ ló ti wà lọ́wọ́ mi. Ẹ dẹ̀ wo ṣéènì tí mo wọ̀ yìí, sakolia ni wọ́n pe orúkọ eléyìí. Òun náà máa ń last, ó dàbí brasilia ni. Fún ẹ̀yin tí ẹ bá like nǹkan tó tóbi, ó fine gan o. Bẹ́ẹ̀ ṣe rí, ó fine gan, ẹ rí. Bó ṣe wà bó dẹ̀ ṣe máa bá kú nìyẹn. Bó ṣe máa bá kú nìyẹn, kò sí pé báyà ó ń dúdú sakolia ńlá ni. Ẹ wò ó. Mo kú jẹ́ kí kinní máa dúdú. Ẹ jẹ́ kí n nu kámẹ́rà ẹ̀, ẹ má bínú. Ó kọ̀ tẹ̀ ń dúdú náà. Kí ló dé? Ẹ wò bó ṣe ń ṣàn, ẹ wò. Ẹ wò yẹn ríngì ẹ̀. Bó ṣe wà, ẹ tẹ̀ jẹ́ kí n bọ́ kẹ́rì. Jewelries tó wà, sakolia ńlá ni. Fún ẹ̀ tẹ́ bá ti ń lo àwọn sakolia yẹn, òun náà dàbí brasilia gold ni. Àti tún bọ́ ló. Ẹ wò tí bá parí, tí bá lè bọ́ fún yín, màá bọ̀ ẹ́ rí. Ó fine gan. Fún ẹ̀yin tẹ́ bá nífẹ̀ẹ́ sí, ẹ bá like ẹ̀, màá send ẹ̀ sí ní WhatsApp, màá yà fún yín. Tí bá kí tó rí show, tí bá lè rí bọ́, màá show ẹ̀ fún yín kẹ́ ẹ rí. Tí bá lè rí bọ́ ni o, torí ó le lẹ́yìn, wọ́n bá mi ṣe náà lẹ́yìn lẹ́kùn. So ẹ bá wa rajà. Lágbára lọ́wọ́ Ọlọ́run, gbogbo a máa bá títí next week. Ṣọ́ọ̀bù wa a máa bẹ̀rẹ̀ ọjà ń bẹ̀. Iṣẹ́ ti parí ń bẹ̀. Ọlọ́run ti ràn wá lọ́wọ́ débi tí ó ní àpẹẹrẹ. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin màmá mi, ẹ̀yin ìyá mi yẹn. Mo dúpẹ́ fún ẹ̀yin tẹ̀dẹ̀ náwó sáwọn tí àwọn opó tí èèyàn tẹ́ bá tiẹ̀ tí pò wọ́n bá wọn tí wọ́n náwó yẹn. Àdúpẹ́ lọ́wọ́ yẹn, Ẹlẹ́dàá wọn náà máa pèsè fún yín. Bí nǹkan tí mo sọ fún yín, tá bá ti bẹ̀rẹ̀ ṣọ́ọ̀bù yẹn, a máa fáwọn opó ní owó ní every month. Ó ní àwọn méjì kan wà lọ́wọ́ mi tẹ́ pé ọmọ kékeré ni wọ́n, tọkàn dẹ̀ ti kú.
àwọn yẹn la kọ́kọ́ máa rí pé a fún wọn lówó tó máa fi bẹ̀rẹ̀ ọjà. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ yìí ní àná nìsín mo send owó sí àwọn bí èèyàn 5 tí mo send owó sí gbogbo wọn. But tá bá ti wà ń bẹ̀ yẹn gbogbo wọn ẹ̀ máa rójú wọn. Eléyìí tó bá fẹ́ kẹ́ rójú ẹ̀ ṣáà máa gbọ́ bí wọ́n ti ń sọ̀rọ̀. Then wá gbogbo ẹ̀yin ìyá mi ẹ fi sọ́kàn kẹ́ni lọ́kàn wípé ẹ máa ran àwọn èèyàn lọ́wọ́ torí Ọlọ́run náà máa ràn yín lọ́wọ́. Ọlọ́run dẹ̀ ti ràn yín lọ́wọ́, ìrànlọ́wọ́ yẹn ò dẹ̀ ní dúró. Ẹ jẹ́ ká try ká ṣàánú àwọn ará bí. Ìyà pọ̀ ní Nàìjíríà ṣùgbọ́n wọ́n ní ní bá àṣà èdè bí àṣà ní Bible náà ti sọ pé ká ṣe lè tá lè ṣe ká fi yòókù lẹ̀ fún Ọlọ́run. Ẹ̀yin tí a bá ìfẹ́ ṣe lè pè mí, màá send account number tẹ́ máa send owó sí. Déédéé ìgbà tẹ́ pé every month a máa sọ iye tó wọlé, a dẹ̀ máa sọ àwọn tẹ́ pé a máa fún lówó. Sábì oṣù yìí nìsín àyàn mélòó la fẹ́ fún lówó, èyí báyìí la dẹ̀ fẹ́ fún wọn, èyí báyìí ló wọlé. A bá ń ṣe léyìí ẹ rí i pé ọ̀nà wa máa là, ògo wa máa búyọ, ilé ayé àwa náà, ilé ayé ọmọ wa náà máa rójú, máa ráyè, ọ̀nà wa dẹ̀ máa là. Àánú dára púpọ̀ láti máa ṣe. Ẹ jẹ́ ká try láti máa ṣàánú. Àmọ́ títí oṣù tó ń bọ̀ à ń mọ bá ṣe máa ṣe. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ gbogbo èèyàn kan tí ẹ wà àǹtí yẹn, ayé yín máa dá. Amẹ́ríkà náà wà, wọ́n try at least wọ́n ti send owó sí àwọn aláìní lẹ́ẹ̀mejì báyìí. Àǹtí ibi tí ẹ bá ti mówó yẹn ibẹ̀ ò ní gbẹ. Gbogbo tó jẹ́ nǹkan ìbànújẹ́ nínú ayé yín Ọlọ́run á fi ọlá pé ẹ ń ṣàánú á mú kúrò fún yín. Ọlá yín tó ti wà lókè kò ní wálẹ̀. Gbogbo ẹni tó bá dúró ogun fún yín Ọlọ́run máa dojú ogun bò wọ́n. Fún ẹ̀yin tẹ́ tó fẹ́ ní lọ́kàn láti ṣàánú àwọn pípù yìí, gbogbo ẹni tó bá dúró ogun tì yín Ọlọ́run máa gbógun tì wọ́n. Á gbógun ti iṣẹ́ wọn, á gbé wọn ṣubú. Bí Ọlọ́run ṣe gbé ọba Fáráò ṣubú níwájú àwọn ọmọ Israel, Ọlọ́run máa gbé ọ̀tá yín ṣubú àtọ̀tá tèmi náà. Ẹ jẹ́ ká ṣe dáadáa, ẹ jẹ́ ká ṣàánú káà náà lè rí àánú gbà. Mo dúpẹ́ lọ́gbọ̀ ẹ̀yin tí ẹ ti nawọ́ gbé ọjọ́ ní 10 ní 5. Mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣé mo dúpẹ́, ayé yín máa dáa. So nǹkan tá a dẹ̀ fẹ́ ṣe tí mo fẹ́ sọ lénìí ò pọ̀ nípa fídíò tó ń lọ lọ́wọ́. Àmọ́ kí n tó sọ̀rọ̀ yẹn, ṣé mọ̀ ọ̀rọ̀ ọmọ máa ń ṣe mí bákan tí bá ti gbọ́ bí tí àwọn olórí burúkú ti ń ṣe ọmọ báṣabàṣa, ìyẹn kọ́kọ́ máa ń wà lọ́kàn mi. Bàbá kan ni mo wo fídíò wọn ní àná, èèyàn kan ló send ẹ̀ sí mi. Bàbá yẹn ó bí ọmọbìnrin yẹn òun náà wá bí ọmọbìnrin, ó wá fi ọmọ yẹn sọ́dọ̀ bàbá ẹ̀. Bàbá yẹn dẹ̀ fún ọmọ yẹn lóyún. Kì í ṣe àkọ́kọ́ tó máa fún ọmọbìnrin yẹn lóyún nìyí, ó fún ọmọbìnrin yẹn ọmọ yẹn ti ṣẹ́yún 5 fún un. Ẹlẹ́ẹ̀kẹfà ló wà nínú ọmọ yẹn bí mo ṣe ń sọ, bóyá wọ́n ti wá ṣe àti lè sọ. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí fídíò tèmi wò, oyún ẹlẹ́ẹ̀karùn ló wà ní inú ọmọ yẹn tó jẹ́ pé bàbá ìyá ẹ̀ ló fún ní oyún. Ṣé nǹkan tèmi fẹ́ sọ fún ẹ̀yin òbí, ẹ jẹ́ ká try láti mójútó ọmọ wa. Ẹ jẹ́ ká try láti mójútó ọmọ wa. Kí ni màmá ẹ̀ wá ń sọ nínú fídíò yẹn pé nǹkan tó gbé màmá òun kúrò lọ́dọ̀ bàbá òun ni pé bàbá òun na màmá òun dákú lọ́ fi gbé màmá òun kúrò ńbẹ̀ ni màmá òun jẹ́ni tí wọ́n fẹ́ra mọ́dè níyìn. Ǹjẹ́ ìyàwó mi tí màbá fẹ́ ń kọ́, orí ìyàwó yẹn náà ti lọ. Ẹ sọ fún mi, ṣérú bàbá yẹn wà responsible láti pé kí ẹ gbé odidi ọmọ tírú bàbá yẹn? Ọmọ tí láti 13 years ni bàbá ti ń bọ́ ọmọ yẹn sùn. Bàbá dẹ̀ lọ ń gbé ọmọ yẹn ó lọ ń ṣẹ́ oyún fún un. Lóòótọ́ ni a ti mọ̀ pé olórí burúkú ni bàbá yẹn, ẹ̀wọ̀n ló máa kú sí. Ṣùgbọ́n ìwọ tó jẹ́ ìyá ọmọ yẹn, ìwọ gan-an ò ń ṣèyá gidi. Bẹ́ẹ̀ ni ìyá olórí burúkú náà nìyá ẹ̀ níwọ tó bí ọmọ yẹn tó lọ fi ọmọ yẹn tó lọ fi sọ́dọ̀ bàbá ẹ̀. Tó bá lè jẹ́ pé ọ̀dọ̀ ọmọbìnrin ló fọmọ sí àgbọ̀, ìwọ ni kí èèyàn lọ fi ọmọbìnrin sọ́dọ̀ ọkùnrin. Débi pé ó wá báyé ọmọ ẹ̀gẹ́ nìṣẹ́ wá ń sunkún ní online. Ẹ̀yin tèmi, ẹ̀yin òbí tẹ̀ wá ń lé, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ máa wo ibi tí ẹ máa fi ọmọ yín sí. Bí mo ṣe wà kí n bí ọmọ 10, ibi tí n bá ń wà lọmọ mi máa wà. Kódà kí n má ro oúnjẹ jẹ, ibi tí bá ń gbé lọmọ mi máa gbé.
èmi ò tiẹ̀ láìkì kí èèyàn máa fi ọmọ káàkiri, kí èèyàn máa gbé ọmọ káàkiri, mi láìkì ẹ̀. Àìmọye nǹkan tí pé àwọn òbí ṣe jẹ́ pé torí ẹ̀ ló jẹ́ káwọn ọmọ míì, àwọn ọmọ tó ń rí tẹ́rí pé ó mu gbó yẹn ọwọ́ ìyá ló ti wá. Àwọn ọmọ tẹ́rí pé wọ́n di àrẹ́sà níta, tán di armed robber, tán di Boko Haram. Ìmíì wà tẹ́ pé ọwọ́ ìyá ẹ̀ làwọn kìnìún yẹn ti wá. Nígbà tẹ́ pé máa bímọ, ẹ gbé ọmọ sílẹ̀ ẹ lọ. Ọmọ tó yẹ kó jẹ́ olú ọmọ á wá jẹ́ ẹrú ọmọ. Ibi tẹ́ bá fọmọ sí, wọ́n á ti mógo wọn, wọ́n á ti mógo ọmọ yẹn, wọ́n á ti lo mọ́ ti ọmọ wọn tiwọn. Ẹ kí n fi kíní mi nílé bọ́ ṣéènì, ẹ yẹ kí n fi bí kíní ṣe rí fún yín. Bó ṣe rí nìyẹn. Ṣéènì yẹn ṣe rí bó ṣe rí. Bó ṣe máa bá kú ní ńlá ni o. So ẹ bá nífẹ̀ẹ́ sí bí tọ̀hún náà ṣe rí leléyìí o, kẹ́ pè mí. So kò ṣe é àti bọ́, kò í sì láti bọ́. So gbogbo ẹ̀yin tí ẹ máa ń fi ọmọ tàràkà, tẹ máa gbọ́mọ síbì kan, tẹ máa lọ ní àtẹ̀fọmọ sọ́dọ̀ ọ̀rẹ́, a máa fowó ránṣẹ́ fún ọ̀rẹ́, kò lè mójútó ọmọ. A wá di pé torí ọmọ tẹ ń ṣe làálàá, tẹ ṣe kòókòó, ọmọ yẹn wọ́n ti wá ba ayé ẹ̀ jẹ́. Wọ́n á ti fi ẹ̀mí òkùnkùn, wọ́n á ti fi yí kádàrá ọmọ yẹn, wọ́n á ti fi yí padà torí pé ẹ fọmọ sọ́dọ̀ èèyàn. Èmi ò láìkí èèyàn máa fọmọ sọ́dọ̀ èèyàn. Èmi ò Kẹ́mi Bùkọ́lá láti bẹ̀rẹ̀ ayé mi láìkí ẹ̀. Kí èèyàn bí ọmọ, kò sẹ́ni tó rán yàn kánṣẹ́ láti bí ọmọ. Ọmọ tó bá lè tọ́, fọmọ yẹn lẹ̀, kúkú má jẹ́ kó wá sáyé. Ẹ rí ní púpọ̀ náà àwọn ọmọ tí ìyá gbé kúrò lọ́dọ̀ bàbá, púpọ̀ ní wọ́n máa ń ṣoríire ju ọmọ tí ẹ fi sọ́dọ̀ bàbá tí ẹ kẹ́rù kẹ́ lọ. Torí kò sẹ́ni tó lè mọ ọmọ ń wò bí ìyá ọmọ. Kò sí ọkọ tó fẹ́ lọ fẹ́, kò lè kojú bọmọ ẹ lára títí kò má mọ̀ pé kò má lákìyèsí sí. Ṣùgbọ́n tí o bá fọmọ sọ́dọ̀ bàbá, ìyàwó tó fẹ́ ó máa easy fún ìyàwó yẹn láti kọwọ́ bọmọ lára. Ṣùgbọ́n kò ń sábà ṣẹlẹ̀ fún ọkọ tí a bá lọ gbé ọmọ wa fẹ́, kò ń sábà ṣẹlẹ̀ fún. Ṣùgbọ́n tẹ́ bá fọmọ sílé ọkọ yín, ìyàwó tó bá fẹ́ lé yín, wọ́n máa ń ba iye ọmọ jẹ́ fún yàn. Òun lẹ má fi rí pé ọmọ á kàwé kò ní ríṣẹ́. Gbákọ̀ tí ẹ ti mú style, wọ́n á ti mú òògùn ẹ̀, wọ́n á ti ṣe bó ṣe wù wọ́n. Ẹ̀yin obìnrin, bó jẹ́ méjì ní agbára ẹ ká, bí méjì yẹn kò pàdé mọ́. Bó jẹ́ ẹyọ̀kan lágbára ẹ ká, bí ẹyọ̀kan ẹ kò pàdé mọ́. Bó dẹ̀ jẹ́ mẹ́ta ni, bí mẹ́ta ẹ kò pàdé mọ́. Ẹ má jẹ́ ká máa fi ọmọ wa tàràkà káàkiri. Ẹ má jẹ́ ká máa fi ọmọ wa tàràkà káàkiri. Ọjọ́ alẹ́ obìnrin òun lójú. Yàtọ̀ sí pé kí ọmọ wa fún wa lówó gan. Ta ló máa wù? Òbí olówù kí òun bímọ kọ́mọ wa máa ṣe bí wèrè kiri, kọ́mọ máa mugbó kiri, kọ́mọ máa ṣe armed robber kiri, kọ́mọ máa bà lójú jẹ́ kiri. Kí ọmọ wọlé ìyá bú sẹ́kún. Kò sí òbí tó ń gbàdúrà rú ẹ̀. Lágbára lọ́wọ́ Ọlọ́run, èmi àti yín ní bí ọmọ wọlé ìyá bú sẹ́kún o. Gbogbo àwọn tí wọ́n dẹ̀ nírú ìṣòro yẹn, lágbára lọ́wọ́ Ọlọ́run máa mú ìṣòro yẹn, á mú kúrò nínú ayé wọn. Àbímọ tó máa fi wá lọ́kàn balẹ̀, ọmọ tó máa ṣoríire, ọmọ tó máa ní owó, ọmọ tó máa kàwé yanjú, ọmọ tó máa kọ́ṣẹ́ yanjú, ọmọ tó máa lọ́kọ àlùbáríkà, ọmọ tó máa níyàwó àlùbáríkà, òun Ọlọ́run máa gbé fún wa. Ṣùgbọ́n púpọ̀ nǹkan tí mo sọ ó púpọ̀ ẹ̀ ó ń wá látọwọ́ òbí. Tí ọmọ bá fẹ́ ṣoríire, ọwọ́ òbí ló sábà máa ń wá. Ẹ̀yin òbí kì í ṣe ọkọ lọ́wọ́ ìyá ló sábà máa ti ń wá. Ẹ jẹ́ ká kíyèsí ara wa. Ibi tá a bá gbé, ẹ jẹ́ kí àyè, bó jẹ́nu ṣọ́ọ̀bù kékeré lẹ bá ń gbé, ẹ jẹ́ káyè wà láti fọmọ yín sí. Ẹ kí n sọ ọ̀rọ̀ kan fún yín. Bọ̀bọ́ kan wá síbi iṣẹ́ wa ń gbà kan, ó wá ń kọ́ṣẹ́. Ibi tó ti ń wá, ó ní ìyá òun inú store ni gbogbo wọn sùn. Àwọn bíi 4 pẹ̀lú ìyá, wọ́n jẹ́ 5. Ẹ má jẹ́ pa ọ́tọ̀ yín. Ọmọ tí ó wá ń kọ́ṣẹ́ lọ́wọ́ wa yẹn, àmọ́ bó ṣe ṣe àkọ́ sí ẹ̀rìgbà tá a máa gbèrò ẹ̀, ó ti travel out. Ó lọ sí Dubai, ó lọ Ozu. Ọmọ yẹn ló wá ń fowó ránṣẹ́. Flat nìyẹn ń gbé ìsìn o. Flat nìyẹn ń gbé. Àwọn àbúrò ẹ̀ wọ́n lọ sí school tẹ́lẹ̀tẹ́lẹ̀, wọ́n ti padà sí school. Ẹ sọ fún mi, tó bá jẹ́ pé ìyá ẹ̀ fi ọmọ yẹn sílé bàbá ẹ̀, àbó lọ fi sọ́dọ̀ bàbá ìyá kan, àbó lọ fi sọ́dọ̀ olórí burúkú kan. Ọmọ yẹn pẹ̀lú mọ́ ṣe jìyà tó tán ti ro ara wọn pé wọ́n lè jẹ́ èèyàn, ọ̀nà wọn máa nílà fún wọn mọ́.
ọmọ yẹn gan lè di rádaràda, àmọ́ nípa pé ìyá gbé ọmọ yẹn sọ́dọ̀, wọ́n jọ ń gbé, wọ́n jọ ń kópa. Ọmọ yẹn níbi táwọn ń sùn kò sí wíńdò, wọ́n jọ ń ṣàǹsùnbẹ̀ nínú làálàá kòókò. Obìnrin yẹn ń gbàdúrà, Ọlọ́run dẹ̀ fi ọmọ yẹn láàrin wọn, ó yọ ọmọ yẹn lọ sí Dubai, ó ń kó ránṣẹ́ sílé. Ìyá gba, ó dẹni tó ń gbé flat, ó dẹni tó ń gba shop. Àwọn àbúrò ẹ̀ wọ́n dẹni tí wọ́n táwọn náà padà sí school. Tó bá jẹ́ pé ó ti ju àwọn ọmọ yẹn lẹ̀, ṣé àwọn ọmọ yẹn ò lè wúlò fún? Ọkọ tẹ̀dẹ̀ lọ́ máa ń fẹ́ náà lẹ́yìn obìnrin tẹ́pẹ́ máa fọkọ sílẹ̀, lọ́ máa fọmọ sílẹ̀, lọ́ ń fọkọ yẹn. Níbi tẹ́ bá lọ gbọ́ ẹlẹ́dàá àwọn ọmọ tẹ́ fi sílẹ̀ gòrí kẹ́kẹ́ bójú rere Ọlọ́run pàdé níbi tẹ́ bá ti lọ nọ́kọ. Mo yé ẹ kò fọmọlẹ̀ ẹ lọ rọ́kọ mi mọ́kọ tẹ́ ń fẹ́ ní ọkọ. Tí ó bá ti bímọ 2, 3, 4 ṣe ló yẹ kó jókòó. Ó bá dẹ̀ wá fẹ́ fọkọ bóyá nígbà tí ara ti dẹ̀ èèyàn lè fọkọ. Wàá ti mọ̀ pé ọkọ tí mo fẹ́ yọ ọkọ fàájì ni, ọmọ tí mo fẹ́ bí ọmọ fàájì ni. Kò ní ọkọ tó fẹ́ kò ní pa àwọn ọmọ tí òun kó kiri yẹn, kò ní pa wọ́n lára, kò dẹ̀ ní pa àwọn gbogbo náà lára. Irú ìgbẹ́ ló yẹ kí èèyàn máa fọkọ. Ẹ̀yin obìnrin tẹ́ bá kù ní ọkọ, tí ẹ mọ̀ pé ọkùnrin yẹn ẹ̀ lè fẹ́ mọ́, nǹkan tẹ́ ẹ kọ́kọ́ máa ṣe ni wípé ẹ kọ́kọ́ gbájúmọ́ṣẹ́ yín, ẹ wá iṣẹ́. Bó jẹ́ alábàárù ni, kò ṣẹ̀ṣẹ̀ ni kéèyàn ṣàbárù, kò sí ẹ̀ṣẹ̀. Àmọ́ àwọn tó lówó lé ní wọ́n ti ṣalábàárù lẹ́kọ̀ọ́, àmọ́ tó lówó lé ní wọ́n ti ta mílíọ̀nù, wọ́n ti ta pure water tọ́nà tó wá gbá láàánú dìde. Èmi tí mo jókòó ń bá ti sọ ọjà tí mo ti tà, wàhálà tí mo ti ṣe nílé ayé yìí, ń bá ń sọ fún yín ẹni torí èmi láìkì iṣẹ́, ń bá sọ yẹn tí mo ti ṣe fún yín. Àwọn tá bá fẹ́ máa dá lóko òwò ń sìn nínú àwọn tí à ń jẹ tẹ́ pé a fẹ́ máa help àwọn míì, máa kọ́ wọn ní ọjà báyìí lẹ́ máa tà, ọjà báyìí lẹ́ máa tà, bẹ́ẹ̀ ṣe máa ṣe lélẹ̀. Kò dìgbà tá a kó rẹpẹtẹ fún wọn fáwọn náà tó géèyàn, kò yé yín. So ilé ayé yìí ẹ̀yin obìnrin ni mo bá lọ́rọ̀, ẹ mọ nǹkan tẹ́ ń ṣe. Ẹ má fọmọlẹ̀ sílé ọkọ, ẹ má fọmọlẹ̀ sílé ọkọ, ẹ má fọmọ sí yà kẹ́yìn lọ máa jókòó sábẹ́ ọkùnrin kan kẹ́ni pẹ́pẹ́ sí o, ẹni pẹ́pẹ́ sí o, torí pé ẹ fẹ́ lọ́kọ. Ta ló lọ́kọ? Ọkọ tẹ́ pé adìyẹ lẹ́yìn kádìyẹ fò lọ́rọ̀ ọkùnrin tó wà ń ta yìí. Nígbà bá fi ọmọ lẹ̀ tó tún lọ fọ́kọ, ìyẹn náà gbọ́dọ̀ láti mọ̀ pé nǹkan ò ṣe, òun náà ti fi ẹ́ lẹ̀. Wàá tó máa kọ́ ọmọ bàbá 4, bàbá máa sọ ọmọ 4, ọkọ 4 ló bímọ fún, ọkọ 5 ló bímọ fún. Ẹ̀yin lẹ́ ń fà á, ẹ̀yin obìnrin lẹ́ ń fà á, ẹ̀yin obìnrin lẹ́ ń fà á. Ẹ bá ti bí 2, ẹ lọ́kọ kìíní, ẹ lọ́kọ kejì, ẹ mọ̀ pé ẹ ti mọ̀ pé kò bá yín lọ́wọ́ mu nìyẹn, ẹ kò wá fèsì iṣẹ́ yín. Ẹ wọ́n lóko tó ṣẹlẹ̀ sí ọmọbìnrin yẹn ní ìsìn, ó lọ fọmọ sọ́dọ̀. Kí ni iṣẹ́ ẹ̀? Mo dẹ̀ mọ̀ pé bó ṣe lọ fọ ọmọbìnrin yẹn sọ́dọ̀ bàbá, ó lọ lọ́kọ míì ni. Ẹ jọ kí wá lè rí ẹ̀? Kí lè rí obìnrin yẹn ń sìn? Ìtìjú ayérayé. Ọlọ́run jẹ́ kọ́ ọmọ yẹn gan kó lè jẹ́yàn, tó rọ́mọ tó ti ṣẹ́yún 6 fún, tí wọ́n máa lọ ṣẹ́yìn tu ní ẹ̀ náà ni, tó ti ń ba sí láti ọmọ ọdún 13. Ẹjọ́ ọkọ olófẹ́fẹ́ yẹn tó máa gbádùn, ọmọ òní ẹ fẹ́ bímọ. Mo bẹ̀ yín ẹ̀yin òbí, mo fọlọ́run bẹ̀ yín, trust nobody. Ẹ má trust ẹ má fọmọlẹ̀ fún ọkọ, ẹ má fọmọlẹ̀ fún ẹbí kankan. Ibi tẹ́ bá ń lọ, ibẹ̀ ni kẹ́ kọ́ ọmọ yín lọ. Àdúrà wa máa gbà o, lágbára lọ́wọ́ Ọlọ́run á bá mi ọmọ yẹn, Ọlọ́run á bá mi yígbé ayé ẹ̀ padà. Bàbá ẹ̀ dẹ̀ ní inú ìṣẹ́, inú òṣì, ikú gbọ́dọ̀ ló máa pa níbi tán bá ti mọ́. Torí mi ìrúrú ẹ̀ rí kó máa dún ọmọ ẹ̀, kínú ẹ̀ dẹ̀ máa dùn, kó má kò tẹ̀ rí ẹ̀rí ọkàn pé ọmọ mi máa ni mo ń bá sùn. Èèmọ̀ ti wọ̀lú o, ilé ayé ti yàtọ̀. Ẹ má fọ ọmọ yín lẹ̀. Ibò ọmọ kékeré, ọmọ ọdún kan má gbélé fún yàn. Wọ́n ń bọ́ ọmọ ọdún kan sùn o, wọ́n ń bọ́ oṣù 6 sùn o. Kò sí kan táwọn ẹni bí yóò ń ṣe o. Mo fọlọ́run bẹ̀ yín o. Tẹ́ ẹ bá mọ̀ pé ẹ lè tọ́jú ọmọ ìgbà kan, ó ti yàtọ̀ sí ìsìn. Tẹ́ ẹ bá mọ̀ pé ẹ lè tọ́jú ọmọ yín, ẹ má kọlẹ̀ bímọ rárá. Ẹ kọlẹ̀ máa ṣe fàájì yín. Ìwọ tó bá bímọ lọ́wọ́ ó ń lọ, ọmọ ẹ gbọ́dọ̀ wà lẹ́yìn ẹ. Ibi kí tó bá ń lọ, yàtọ̀ sí pé gbọ́mọgbọ́mọ, àwọn tó bá fọmọ tì náà wọ́n á ti máa fọmọ rẹ ọmọ ń dì í. Ṣé ayé náà la wà yìí? Ṣé ayé náà leléyìí? Ọlọ́run lójú ènìyàn á ṣàánú gbogbo wa. Ìyẹn lọ bẹ́ẹ̀. Eléyìí tí mo tún fẹ́ sọ nípa fídíò tí ó jáde tí gbogbo ayé ń wò káàkiri àgbáyé. Fídíò olè, aláṣẹ́wó, kárùà, bánsá
wòpí obìnrin aláṣẹ́wó tí ará ìlú òyìnbó kan gbé mà ní. Ẹ rí pé nǹkan ti dé. Ará ìlú òyìnbó ló gbé ọmọ olè yìí o. Olè ọmọ ló gbé o. Eléyìí tá à ń sọ yìí ó ti jí passport ẹ̀. Ó ti kó gbogbo ring gold ẹ̀, gbogbo nǹkan tọ́mọ ọkùnrin yẹn gbé ó ti kó. Nígbà tí ó lóun rí, èló ló fẹ́ gbà, ó lóun máa gba 40,000. bọ̀bọ́ yẹn níbi tí Ọlọ́run tó nínú dáadáa dé. Ẹ mọ̀ àwọn kan wà tẹ́ pé àánú àwọn èèyàn á máa wò pé àwọn tó wá ń ṣe aṣẹ́wó yìí náà kì í ṣe pé bóyá ó wá látọkàn wọn, bóyá pọ́blẹ́mù ni, bóyá nǹkan tí bọ̀bọ́ yẹn rò nìyẹn. Ló bá dẹ̀ fún ọ. This is all I have here. So. See, you don't have to shout, just say it. I left my gold passport there last night. The red passport and the green passport. This is the red passport. But the red passport and my gold, also my diamond. I left both of the diamond there yesterday. I can't find it. Can you just check yourself? This is all I have on this phone. And by the way, what do I want to use a passport to do? It's not my face or my name. Woman, can you just say it? No. What will you be accusing me for? Oh my God, what's all this? Shegun, on video, sir. On video, okay, do everything. This is all I have in my bag. Just Only. But the passport is there last night. I don't know. Maybe you kept it somewhere else. This is my bag. I'm not dressed. This is me. I'm sure you're right. This is my earring. Nothing is there. My body? I'm trying so well, so is there anything on my body yet? Not when I tired. I've seen all this body last night. I saw this morning. It is it. I can't even. No. What? This is actually wrong. Why? No, I can't. Stop screaming. This is not my house. I need to go. I need to go. Yes. I didn't say you shouldn't go. I need to go. Woman. Can I just check your bag? You've checked my bag. This is my bag. I have nothing in here. This is it. This is all I have here. So, what else? Where is my outfit? I need to go. Yes, I'm coming. What's my body? Nothing. I'm even told I'm naked. What are you No, Life, no balance. Ẹ wo fídíò yẹn. Ẹ mọ ibi tí ọmọbìnrin yẹn lọ fi passport yẹn sí. Ó ti wọ tight, ó wá lọ fi sí inú tight. Inú tight ni bọ̀bọ́ yẹn ti yọ síta. Ẹ sọ fún mi. Kí ló fẹ́ fi red passport bọ̀bọ́ yẹn ṣe? Kì í ṣe pé báyọ̀ lè lò ó. Èmi ò mọ nǹkan tó fẹ́ fi ṣe o. Ó dẹ̀ tún kó gold, ó kó diamond, gbogbo nǹkan. Ọmọkùnrin yẹn ló palẹ̀ mọ́. Kì í ṣe náà aṣọ yẹn ti ń ṣe o. Ẹ̀yin obo ọkùnrin náà tẹ́ ń bọ̀ láti ìlú òyìnbó tí ẹ máa gbóbìnrin kiri ní ọjọ́ kan obìnrin kan ni, ojúmọ́ kan obìnrin kan ni. Wọ́n bá lo ọ̀sẹ̀ mẹ́ta ní Nàìjíríà, ọ̀sẹ̀ mẹ́ta yẹn obìnrin kọ̀ọ̀kan ló máa change. Ẹ ṣe try kẹ́ níyàwó kẹ́ mọ̀ pé yes n bá ń bọ̀ ọ̀dọ̀ ìyàwó mi mò ń bọ̀. Ṣé ẹ̀yin ò tiẹ̀ mọ̀ pé kíní yẹn gan-an ewu ni fún yín? Yàtọ̀ sí pé ó tiẹ̀ jí yín ní nǹkan àrùn, gbogbo àwọn ọmọkùnrin obìnrin náà ń gbá gonorrhea tó wà lára wọn. Abẹ́rẹ́ ò gbọ́ tán, agbógan ò lè wẹ́ dànù. Gonorrhea táwọn ọmọ obìnrin yẹn ń kó kiri tó wà lára wọn tó ń gbé kiri. Àìmọye àìsàn tó wà lára wọn tí wọ́n ń gbé kiri. Ẹ pọ́nra yín nílé, ẹ respect ara yín. Àìmọye bó ṣe ń ṣe nìyẹn àwọn míì. Eléyìí kò tí ì mọṣẹ́. Àwọn aṣẹ́wó yẹn tó bá ti rí ọkùnrin tó wá láti ìlú òyìnbó, wọ́n ti ní oògùn ohun. Wọ́n á kọ̀ tí ẹ̀ dájú sínú ọtí ẹ̀ ni. Ó máa sùn lọ ni tó máa fi kó oògùn nǹkan tó ní pátá. Eléyìí tí mo fẹ́ sọ ó ti ṣẹlẹ̀ ní ìgbẹ́ á máa ti lọ bí 15 years. Online ò tí ì sí ńgbà yẹn. Media ò tí ì sí ńgbà yẹn. Bọ̀bọ́ yẹn dé láti abroad ni.
ọmọ Aláṣẹ́wó Ìkẹjà ló ti lọ gbáṣẹ́wó yẹn, ìyẹn dẹ̀ fògùn oorun sí gbogbo nǹkan tó kọ́ láti lo ìbò gbogbo dollars tó kówó ẹgbẹ́ ẹ̀ mọ̀ pé wọ́n ti máa ṣe pé à ń ṣe á lọ ń gbowó ní ATM gbogbo cash tó gbá látàbọ̀ tàtọwọ́ àwọn èèyàn tí wọ́n fi rán pé bá mi kó fún ẹ̀gbọ́n bá mi kó fábúrò mi ó ní lady yẹn kó lọ pẹ̀lú passport ẹ̀. Ọ̀rọ̀ tí mo sọ yìí mi rò pé bóyá tí wàá lọ kò tí ẹ̀ tí ì yé mi. Ní ara àwọn tí wọ́n gbéṣẹ́ fún mi lọ́dún yẹn bọ̀bọ́ yẹn ọmọbìnrin ni ní ara àwọn ọ̀rẹ́ ọ̀gá mi ní kí yẹn ṣẹlẹ̀ sí níkẹjà bọ̀gá yẹn ó kún lóhun ó dẹ̀ sá lọ díẹ̀ ní wọn rí kí ẹ lè máa dúpẹ́ pé òun ti ẹ̀ rí. Ẹ̀yin tẹ́ wọ́n lo ìbò ẹ kọ́gbọ́n lóòótọ́ ọkùnrin ò lè mọ́ra dúró ṣùgbọ́n ẹ ní èèyàn kan tó jẹ́ ẹni tẹ́ pé ẹ bá ń bọ̀ òun lẹ máa pè gẹ́gẹ́ bí ìyàwó tó mi lè sọ pé ọkùnrin ò lè mọ́ra dúró kò dàbí obìnrin tẹ́ ẹ bá lè ṣe é mi ò mọ nǹkan tí mo lè sọ fún yín o because ewu tó wà nú ẹ̀ kẹ́ máa bọ̀ láti lo ìbò àwọn tó wà Nàìjíríà wọ́n ti kó gbogbo bùkátà wọn orí ẹ̀yìn aráàlú òyìnbó náà gbélé lórí wọ́n ti wò ó pé kò sí olè tó lè jà yín ẹ̀ nímọ̀ lára láì mọ̀ pé náà ń ṣe wàhálà lọ́hùn yẹn kẹ́ tó rówó ni àwọn ò fẹ́ mọ̀. Ọmọkùnrin tó jà ló lè jẹ́ ọmọ gidi ni tó bá jẹ́ àwọn Ìgbò ni wọ́n á ga síwòwò ọmọlúàbí ni gbogbo nǹkan tó gbé sáà iná máa rí ṣùgbọ́n ọmọkùnrin ìtẹ́kọ́ jẹ́ Yorùbá ní ẹ̀mí ìrẹ̀lẹ̀ à ń ṣe oníjàgídíjàgan òun ló fà á tí ó jẹ́ kó lọ bẹ́ẹ̀. So ẹ̀yin aráàlú òyìnbó inú mi dùn pé lè jáde nísìnyí ẹ̀ tún mú ọgbọ́n kọ́ nínú ilé tó bá jẹ́ pé wàá lọ pẹ̀lú red passport yẹn irú ìṣòro tí ọmọkùnrin yẹn bá ní tó gbé Nàìjíríà passport ló tẹ̀ wá mú lọ ìyẹn tẹ̀ ṣe ó ìmọ̀ wọn bá red passport ẹ ti mọ̀ pé ọmọbìnrin yẹn ìkà ni bó jẹ́ mi lọ́mọkùnrin mi ní jẹ́ kó lọ màá tì mọ́lé gbogbo tí mo dẹ̀ fún ni máa gbà lọ́wọ́ ẹ̀ màá gba fóònù ẹ̀ gan kó lọ sí police station kó lọ report. So ẹ̀yin tẹ́ ń bọ̀ ní tẹ́ fẹ́ gbáláṣẹ́wó eléyìí ti kọ́ yín lọ́gbọ́n gbogbo nǹkan tẹ́ bá ní bóyá ẹ máa lọ kó síbì kan ni kẹ́ tó bẹ̀rẹ̀ iṣẹ́ ó lè ní gbogbo àwọn ọmọ aṣẹ́wó yẹn ẹni tó àtẹ̀lé ṣaṣẹ́wó náà tẹ́lẹ̀ ẹ ti mọ̀ pé ó lè náà ni èèyàn gidi ò lè máa gbéra ẹ̀ lẹ̀ kó ló fẹ́ máa tara òun ẹni tí ó orí ẹ̀ ti dàrú tí ó ti nógun ìdílé tí ayé ń tẹ̀lé táyé ti ṣépè fún ló máa gbéra ẹ̀ lẹ̀ pé nǹkan tó kàn mí kàn ní pé mo fẹ́ máa ṣaṣẹ́wó èèyàn gidi ò lè ṣaṣẹ́wó ìdí èlé ní máa fi mọ̀ wọ́n ara yín ní ẹni tó ẹ lọ bá ọjọ́ tó lọ bá náà ló gbé lọ́lé ló lọ bá sùn ẹ mọ̀ pé ṣé ẹ nọ̀bì òun ló yàn láàyò ẹni tó ṣe nọ̀bì ṣé ẹ fẹ́ fi wé èèyàn gidi ni ṣé ẹ fẹ́ fi wé ọmọ tó ti lé gidi jáde ni ẹ jẹ́ kí eléyìí máa jẹ́ ẹ̀kọ́ fún gbogbo wa àtẹ̀mí àtẹ̀yìn àtọ́bìnrin àtọkùnrin gbogbo ẹni tẹ́ bá nọmọ nílé ọ̀hún yẹn ẹ máa bá sọ̀rọ̀ ó bá bọ̀ ọ́ lé má lọ gbáláṣẹ́wó ó bá dẹ̀ gbá ọ bá dẹ̀ mọ̀ pé torí àwọn ọkùnrin wọn lè fi sára kú ó bá dẹ̀ mọ̀ send fídíò yìí sí ọgbọ́n ọlọ́gbọ́n lèèyàn máa fi ń kọ́gbọ́n Ọlọ́run ní jẹ́ kí ayé fi ọ̀rọ̀ wa kọ́gbọ́n o sọ̀rọ̀ mi ò rí jù báyìí lọ mo máa padà wá lálẹ́ kọ́lọ́n fún mi ṣe mo fẹ́ wá sọ̀rọ̀ alàgbà tó ya Quran àtàwọn nǹkan míì tó ń lò kọ́lọ́n fún mi ṣe ni ò tẹ́mi lè promise ẹ̀yin tèmi but ó wù mí kí n tún wá ṣiṣẹ́ àtìlálẹ́ torí àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ẹ ṣé mo dúpẹ́ lóògbẹ́ tẹ́ ń bá mi rajà jewelries tó wà òkè àwọn Brazilian jewelries ló ti pọ̀ nílẹ̀ báyìí ó pọ̀ jàǹtìrẹrẹ ẹ pè mí ẹ pè nọ́mbà mi 08022111530 adẹ náà wọn àwọn àǹkárá ńláńlá yẹn ó ti wà ńlẹ̀ àwọn àǹkárá ńláńlá tẹ́ pé tẹ́ bá fi sọ́rùn náà ẹ mọ̀ pé yes àǹkárá lẹ wọ̀ gbogbo ẹ ti wà ńlẹ̀ ẹ ṣé mo dúpẹ́ gbogbo àwọn gèlè lóríṣiríṣi ló wà lóríṣiríṣi pẹ̀lú pèlè ẹ̀ ni mo máa ń tà ẹ wo ìpele ilé ẹ ṣáà ni mo ṣèlú lẹ́ẹ̀kan a ní oríṣiríṣi kọ́lọ̀ gbogbo ìpele tó dẹ̀ wá gbogbo gèlè tó wà lọ́wọ́ mi gbogbo wọn dẹ̀ ló ní aṣọ tá àti ìràn tó bá mú aṣọ ti pọ̀ rẹpẹtẹ àwọn ẹni gèlè tẹ́ bá mú aṣọ tó bá mú wà ńlẹ̀ mi lè máa polówó ẹ̀ mọ́ ààyè ò sí so ẹ ṣé mo dúpẹ́ fún kárámátá yín ẹ pé Kẹ́mi Bùkọ́lá ẹ pé máa ṣàlàyé bẹ́ẹ̀ ṣe máa lù fún yín ẹ ṣé mo dúpẹ́ ó dàbọ̀.